ọ̀pọ̀ èèyàn tí wọ́n tún wọ bàálù kan tó bá wa. Wọ́n láfi dandan tó ń bá dúró síbi tí wọ́n ti máa ráyè pay homage fún Kábíyèsí. We know you're going to pay homage to Kábíyèsí all together. But first, each person will want to say, I came from Isese. That is, my name is, and whoever can speak Yoruba, oh, beautiful. So who is starting? Kábíyèsí o, Kábíyèsí o, Kábíyèsí o. Bàbá, mo kí àdúrà àgbà. Orúkọ mi ni Ifáṣọlá, Venezuela mo ti wá. Èmi ni ṣùgbọ́n nísìnyí ọmọ Yorùbá tèmi ni. Surepa wọ́n ní secondary family. Secondary family. Kábíyèsí o. Kábíyèsí o. Ọba ń kí ọ. Orúkọ mi Ọládèmí, Olúọlá secondary family Venezuela. Kábíyèsí o. Ọba ń kí ọ. Kábíyèsí o. Ọba ń kí ọ. Kábíyèsí o. Ọba ń kí ọ. Orúkọ mi Ifatoyangan, Olúọ secondary family in Chile, South America. Kábíyèsí o. Ọba ń kí ọ. Kábíyèsí o. Ọba ń kí ọ. Kábíyèsí o. Orúkọ mi Olúọlá Ido-Ekiti. I am from Venezuela, Oluwo Temple, Yosumoyekun of family secondary. Kábíyèsí o, Kábíyèsí o, Kábíyèsí o. Orúkọ mi ni Fakolade. I'm from Los Angeles, California, representing Idinka IFA Temple Secondary Family. Kábíyèsí o, Kábíyèsí o, Kábíyèsí o. My name is Giovanni Torres. I'm Oluo from Mexico City Temple of the secondary family. And we are really grateful to you and to the Yoruba people for receiving us. And for us, it's a great pleasure to be here. We hope to be here every year and every year and every year trying to do Thank you. Kábíyèsí o, Kábíyèsí o, Kábíyèsí o. Orúkọ mi Ògúnṣe Ifáṣẹ̀dán, Olúọ Temple of Bealada, Mexico. Kábíyèsí o, Kábíyèsí o, Kábíyèsí o. Orúkọ mi ni Fernando Fernández Idigwemi, Omawo, Querétaro, México. Kábíyèsí o, Kábíyèsí o, Kábíyèsí o. Bàbá, orúkọ mi ni Fáyẹmí. I'm coming from Ogundarosun Temple, Texas, USA. And we're grateful to everybody and to Kábíyèsí, to his wife, to Maolu Sholagbade, and everyone who's here. We thank you all for having us. Thank you, Abba, for having us, and we expect to keep coming and promoting the culture. Ashe. Again. Kábíyèsí o, Kábíyèsí o, Kábíyèsí o. My name is Baba Ifa Sore. I come from Chicago, Illinois, in the United States. Kábíyèsí o, Kábíyèsí o, Kábíyèsí o. My name is Carlos. Surepago, templo de Oluo Giovanni Torres García, from Mexico. Quiero desearle a usted larga vida en compañía de mi gran Oluo Mayor Solave de Popola. Mi gran respeto para todos ustedes y que tengan larga vida.
Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Bàbá, orúkọ mi ni Awurẹ́lá Ẹ̀ṣùbíyì Fákáyọ̀dé. Méjì kọ́mọ wà láti ní Amẹ́ríkà. Oníṣègùn mi ni. Ẹ̀ṣẹ̀gà àṣẹlẹ̀ tó máa rẹ̀. Long life for you and for your community. Ire pọ̀pọ̀. Ire púpọ̀, ire gbogbo. Àṣẹ. Àṣẹ. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. My name is Sergio Awolola from Colombia. Thank you for the support, hospitality, long life. Thank you. Thank you. All right. Mo ní bá ti gbáyé lọ ọ̀gbẹ́rì ọmọ. Ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí i. Ẹ máa gbọ́ o. Mo introduce gbogbo èèyàn tán látàárọ̀ n ò tó dárúkọ mẹ́ni tí mo fẹ́ pè ní ìsìn lórí. Tó bá sì ti introduce ara rẹ̀, n ò lè introduce ara mi mọ́ torí mo dákọ̀ mi lẹ́ẹ̀kan. Ọlọ́run ṣọ́ Adéṣẹ̀yẹ ọmọ nílé Awóṣùpín. Láti ìlú Ìrùn Àkókò mi mo ti wá. A kì í sẹ́ tán bá pè wá lọ́mọ ẹlẹ́yẹ nítorí pé ẹyẹ a máa fò lọ́sàn-án lé wa. Kábíyèsí o, kábíyèsí o. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Mo dúpẹ́ lọ́wọ́ orí èmi nípa títẹ́. Mórí tèmi mò ń wí. Mo dúpẹ́ pé níbo iye èsì àjọ wà ń bí mi. Mo dúpẹ́ wípé nítorí pé Olódùmarè Ọ̀rúnmìlà nìkan ló mọ àná, tó mọ òní, tó tún mọ ọ̀la. Àti ránà, àti rónì, ó sì dá mi lójú pé lágbára Olódùmarè nípasẹ̀ Ọ̀rúnmìlà gbogbo wa látún pé lọ́dún tó ń bọ̀. Olúwo mi, olúwo àgbà, olúwo ńlá, ó ní abẹ́rẹ̀ ká máa ṣe pé kò ní bàjẹ́ kó ń bà wá lẹ́nu ẹ̀. Bó sì ti wí ni bíbà náà ló gbé o, n ò mọ bó ṣe rìn àbí fi bàgẹ̀ náà mọ gbégbéri náà láàrin wa. Mo dúpẹ́ o, àwa ní ó ní láti bá wa sọ̀rọ̀ ní ìsìn olúwo ńlá. Gbogbo àwọn ìjọ tó ń dákọ yẹn, gbogbo ẹ̀ pátápátá káàkiri ló ti lọ. Kí n tó pe olúwo torí tí olúwo bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀rí a máa lákọ̀wé lẹ́gbẹ̀ẹ́ o, n ò rí náà. Mo ní mi ò mọ irú oògùn tó ń lò tí wọ́n fi wọlé tí mo mọ̀ gbà tí wọ́n fi wọlé. Àfẹ́ẹ̀rí sẹ́kẹ̀ wa ń bẹ níyìn, sẹ́kẹ̀ wa ń bẹ níyìn. Mo wí nígbà tí kábíyèsí mo lọ ṣe lecture kan ní Òṣogbo ní ọjọ́ Thursday. Mo wá ní mo dúpẹ́ tẹ́ bá lọ́mọ tẹ́ ẹ̀jẹ̀ ọkọ́ fá ẹ̀yin lẹ́mọ o. Bàbá mi ní Àkúrẹ́ Akọ́mọláfẹ́, òun nìkan ó fún Ondo State ní babaláwo mẹ́ta, ìkan nínú wọn ni secretary wa. Ẹni tó tún tẹ̀lé òun náà òun ni Oṣùwé Àkúrẹ́. Ẹni tó bá ti jẹ Oṣùwé òun ni babaláwo gbogbo Àkúrẹ́. Ẹni tó bá jó lórí awo l'Ákúrẹ́ ó jó lórí awo fún kábíyèsí àti ààfin. Ṣùgbọ́n Oṣùwé òun ni babaláwo bíi prime minister fún gbogbo Àkúrẹ́. Òun ni Kẹ́hìndé arákùnrin yìí. Bàbá kan ṣoṣo ni o. Ó tún wá ní kóòtù kan náà tó tẹ̀lé wọn. Òun náà tún jó lórí awo nílẹ̀ Olújì lọ́hùn. Ṣé bàbá wọn kò tíráyì ni? Ó tíráyì o. Ẹ dákun ẹja fojú ọmọ wa, ẹja fi wọn mọ̀ fá. Wọ́n bá ṣe ń kọ́wé, wọ́n máa kọ́fá. Níta wí ń gbà yẹn nìyẹn.
Dákun o, sẹ́kítì wa, ilé o. Kábíyèsí o. Kábíyèsí o. A kí gbogbo wa o. A kí wa lọ́mọdé lágbà. Mo kí àwọn ìjòyè náà o. Lágbára Ọlọ́run ọba nínú ẹ̀yìn lá máa bá níbí o. A dúpẹ́ lọ́wọ́ yín, a dúpẹ́ lọ́wọ́ kábíyèsí náà wípé ẹ fàyè gbà wá níbí. Ọlọ́run bá fàyè gbà ogun yín o. Ìlú Ìdó-Èkìtì ó wà nínú ìtàn Ifá. Ó pẹ́ tá a ti kọ́ akọ́kọ́ kọ bí àlọ́ nígbà tó yá aṣọ àmọ́ pé inú Ifá ni ìtàn náà wà. Ṣùgbọ́n ó dùn mọ́ wa nú pé níta kọ́ nítàn yẹn a lè tó fojú ojú wa méjèèjì ká fi rí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè rẹ̀. Ẹ jọ̀ọ́ á wà bẹ́ẹ̀ ni pé ẹ ṣe máa bá pìsáàbò ibẹ̀ yẹn tí ò ní yege ní tí gbogbo wa ìfọ̀ta torí ẹ̀ ta fi wá nìyẹn. So bẹ́ẹ̀ ṣe máa bá pìsáàbò ẹ̀ tí ó ṣe máa tún ṣe é wò ju bí àṣebá yìí lọ. Ọlọ́run bá fún yín ṣe ìṣe ìṣòro ìbàjẹ́ o tí ó bá fi máa di ọdún 5 sí ìsìn ẹ rí i pé àlejò tá a tún máa gbà tó bá ti ń gbọ́ lókèrè á tún pọ̀ ju iye wa tá a wá yìí lọ. Kábíyèsí ẹ̀yin lá máa bá níbí o, nǹkan ò ní ṣe yín o, olórí nǹkan ò ní ṣe yín kò ní ṣàwọn lọ. Ẹ ṣeun adúpẹ́ o, ẹ̀làbọ̀ yìí. Ọlọ́bìnrin o, Akọ́mọláfẹ́ Wándé ní orúkọ mi o láti ìlú Àkúrẹ́. Chartered accountant yín, ẹ ṣé mo dúpẹ́. Akọ̀wé ẹgbẹ́ International Council for IFA Religion. Wọ́n ní fáwọn máa ṣòfófó nǹkan rere ṣùgbọ́n mo ní ṣòfófó eléyìí náà kíákíá. Ẹnìkan bẹ láàrin wa ànílòkọ àní fi wọ́n ṣaṣojú wa níbi tó yẹ kán ti ṣe. Ẹ ṣáàbá ni kí wọ́n wí pé n tó ń ṣe fún wa kò ní bàjẹ́ o. Ilé tiwọn náà kò ní bàjẹ́ o. Olúwo mi. Ẹ jẹ́ ká ṣe ìgbà fún Ọ̀rúnmìlà. Ẹ jẹ́ ká ṣe ìgbà fún Ọ̀rúnmìlà. Ẹ panupọ̀, ẹ jẹ́ ká ṣe ìgbà fún Ọ̀rúnmìlà. Ṣeun lọ́wọ́ òrìṣà ó dọwọ́ rẹ o, òrìṣà o. Kí má ṣe wáyé aláìlówó. Òrìṣà ó dọwọ́ rẹ o, òrìṣà. Kí má ṣe wáyé aláìbímọ. Òrìṣà ó dọwọ́ rẹ o, òrìṣà. Kí má ṣe wáyé aláìkọ́lé o. Òrìṣà ó dọwọ́ rẹ o, òrìṣà. Kí má ṣe wáyé aláìníre o. Òrìṣà ó dọwọ́ rẹ o, òrìṣà. Ṣé gbogbo wa tá a wà ní ìpátá a lè wáyé aláìníre? Gbogbo apáta a lè wáyé aláìníre. Ní gbogbo apáta a ò ní wáyé aláìníre. Ọlọ́run á ṣàánú wa. Kábíyèsí adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ adókinni. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, ìlú Ìdó Fábọ́rọ̀. Iwájú làkèrè bẹ́ sí o. Iwájú ni kọ̀ọ̀kan bẹ́ sí. Kódà ọ̀pọ̀lọ́ gan iwájú ló ń bẹ́ sí. Iwájú báyìí ni ọ̀pá ẹ̀bìtì ń rí sí. Iwájú lẹ máa lọ. Iwájú lẹ máa lọ. Iwájú lẹ máa lọ. Báwo wá ní gbogbo ẹ ṣe wá dà yìí kò ní ṣẹlẹ̀ náà bí? Gbogbo bíkíbi tí àwọn ọmọ bíbí inú ìlú bá wà, wọ́n á máa lọ òkè. Gbogbo ayé á dẹ̀ máa rí nǹkan fi yàn kàn nínú ìlú. Ní ìgbà tí à ń bọ̀ ní Ìdó Fábọ́rọ̀, láti nǹkan bí kúrò nípa wálé sí láti nǹkan bí ọdún 7 láti ń gbé. Tí kí ló dẹ̀ mú àtàbí ń gbé ní pé ẹnìkan náà ló sọ fún wa wípé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé Poroye yẹn Èkìtì ń bí ló wà, wípé kódà gan ọ̀gbun tó já sí ó wà lẹ́kìtì. A lè pe àwọn awo Èkìtì ẹ gbọ́ tó báyìí ni wọ́n sọ
a dẹ̀ ráwọn kan wọn náà pé kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ mọ́ ìgbàgbé ẹ̀ ìyẹn tó bu omi tútù sí wa lọ́kàn nígbà tó yá lẹ́nìkan náà tó dìde pé ó wà sẹ́ẹ̀ ó wà níbo ni ó ní nídò òkè ní àgbà yẹn ni mo ti mọ̀ pé ìdó kì í ṣe ẹyọkan ìdó èwo ló wà lẹ́nìkan sọ pé adó wà ní ìdó ogbó nígbà tó yá agbé àwọn èèyàn dìde wọ́n ní ìdó Fábọ́rọ̀ ló wà ṣe rí mo sọ kí nìkan níjọ́ tá a kọ́kọ́ pàdé ní pé ìró kan ń làgbọ́ àdúrà kan ń lọ ilẹ̀ Haúsá gbogbo ayé náà tí wọ́n máa gbọ́rò ìdó Fábọ́rọ̀ ni wọ́n dẹ̀ máa wá wọn wá torí tí ò bá sí torí ìyàwó mi sí ń bí kì í wá ṣe ìtàn nǹkan tó ṣẹlẹ̀ láàrin Poroye àti Ọ̀rúnmìlà àti Kòtòyẹ ló gbé wa wá nǹkan tó gbé wa wá ni pé gbogbo àwọn tá a pè ní àwọn irúnmọlẹ̀ àwọn òjì ibikíbi tí wọ́n bá wà wọ́n máa ń fi agbára wọn síbẹ̀ ni gbogbo àwọn obìnrin tó wà nípò ìbànújẹ́ àìrọ́mọbí èmi mọ̀ wípé tí wọ́n bá sọ tọkàntọkàn ní ọ̀dọ̀ Poroye àrà tọ́lọ́run dá fún Poroye Ọlọ́run á dá fún wọn. Àwọn náà á dẹ̀jọ́ ọlọ́mọ Ifá ó lè gbé gbàràdá tó tẹ̀lé tàn lé Ifá oṣù gbogbo tó tẹ̀lé wọn. Adébáfárà tí í ṣọmọ Olódùmarè ìyá àràwá àdé ọmọ Olódùmarè àṣebáyébáyé ẹni làdára rẹ̀ ó ní òní ni Ifá ó fara hàn wọ́n lọ́jọ́ wọn ti dáyé wọn ò rárá rí òní ni Ifá ó fọ̀ràn wọ́n lẹ́ẹ̀mí Ifá máa fara hàn wá. Òní ni Ifá ó fara hàn wá o òní Ifá ó fara hàn wá. Ifá ó fara hàn wá o òní Ifá ó fara hàn wá. Lọ́jọ́ wọn ti dáyé wọn ò rárá rí o òní Ifá ó fara hàn wá o. Ifá tí wọ́n fara hàn wọ́n ní ìdó Fábọ́rọ̀ Ifá fara hàn kábíyèsí ìgbà yẹn á lé sí àwọn olè yẹn á lé sí ọ̀dọ̀tọ̀ èèyàn á lé sí lọ́dẹ̀ ẹ̀ ní pẹ̀dí ẹ̀ ní mọ̀yà ẹ̀ ní mọ̀ṣì oṣù ò ní mọ̀ yín ojú ẹ̀ ní mọ nọ́mbà lé yín ẹ̀ ní mọ bí tẹ́ ń gbé bí ò fẹ́ ká gbára wa ní àkókò wọ́n gbogbo apátápátá inú wa dùn àwọn èèyàn mi máa ń kọrin kan torí kí lẹ́yìn máa ṣe wá o. Torí owó lẹ́yìn máa ṣe wá. Torí ọmọ lẹ́yìn máa ṣe wá. Torí ọmọ lẹ́yìn máa ṣe wá. Torí ilé lẹ́yìn máa ṣe wá. Torí owó lẹ́yìn máa ṣe wá. Káàdì máa ṣe wá. Torí ọmọ lẹ́yìn máa ṣe wá. Máa ṣe wá. Kálàáfíà tèmi wá di yíyàfíà. Orí ẹ̀kún kíkún ló ṣe wá. Wádá mi láàrin o. Wádá mi láàrin. Wádá mi láàrin o. Wádá mi láàrin bàbá. Èmi ń wò. Wádá mi láàrin bàbá. Èmi ń wò ọmọ. Wádá mi láàrin bàbá. Mo fẹ́ ronú òyìnbó. Wádá mi láàrin bàbá. Mo fẹ́ gbogbo jábọ́. Wádá mi láàrin bàbá. Mo fẹ́ sórí ìwé. Wádá mi láàrin bàbá. Bàbá mi ṣe ẹ̀kún o. Bàbá mi ṣe ẹ̀kún ọ̀gá. Bàbá mi ṣe ẹ̀kún o. Bàbá mi ṣe ẹ̀kún ọ̀gá. Ọ̀gá ìdílé o. Bàbá mi ṣe ẹ̀kún ọ̀gá. Ọ̀gá òde. Bàbá mi ṣe ẹ̀kún ọ̀gá. Ọmọ mi ṣe ní. Bàbá mi ṣe ẹ̀kún ọ̀gá. Ọmọ mi ṣe ní. Bàbá mi ṣe ẹ̀kún ọ̀gá. Aṣọ mi tó bá ní dárò ọmọ aláàlú. Bàbá mi ṣe ẹ̀kún ọ̀gá. Ọ̀rọ̀ tí wọ́n fẹsẹ̀ rí lọ́sàn-án tí wọ́n ń tẹ̀lé tẹ́lẹ̀ lórí.
ṣe wù wá ká púpọ̀ lọ́dún tó ń bọ̀ kò ṣeé ṣe kí bàbá ó wò wá kó dẹ̀ ní ẹgbẹ́ ti sọ tí náà ní wọ́n wà fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé kábíyèsí pé kán dákun o àwọn ọmọ wọn ti wí o wọ́n fẹ́ gbọ́ o kábíyèsí o. ẹ ṣe púpọ̀ mo kí yín káàbọ̀ inú mi náà dùn orí lọ́dún tó kọjá a gbàdúrà ní àṣeyíṣàmọ́dún ọdún náà ló tún kò yìí gbogbo yín wà bí lónìí kò dẹ̀ pé inú yín tún dùn ju tọdún tó kọjá lọ a dẹ̀ tún pọ̀ ju ti ọdún tó kọjá ní ọlá Ọlọ́run Olódùmarè ìlà fi ń kí yín lọ́lá àwọn bàbá mi tó ti gbé ààfin yìí lórí Àbákúta Olúmọdù tó wá láti Ilé Ifẹ̀ títí dórí èmi pàápàá ní wàá pé ọmọ yín Ayọ̀rìndé Olódùdó ọ̀fìdó àwọn gbogbo àwọn àgbà tó wà bí àwọn àgbà ìdó tó wà bí lọ́la pọ́fẹ́sọ̀ Ifátifẹ́ Adéṣẹ̀yẹ èèyàn pàtàkì tó kọ́kọ́ wá mi rí láàfin wọ́n ṣe sọ pé Mongo Park rí River Niger bẹ́ẹ̀ ni professor ṣe bó ṣe rí èmi náà bí nìyẹn gẹ́gẹ́ mi mo jókòó tó dé àtìgbà rẹ̀ ti dé inú dídùn àlàáfíà òun ló kó wá síbí àlàáfíà tí wọn náà kó wá síbí àti òkìkí tó kó wá síbí kò ní í yàgò fún ẹ. Bàbá wa professor Tókùọlá apẹ́ta tí ń lóde yìí látàárọ̀ ṣùgbọ́n inú mi dùn pé wá ó dàbí pé bóyá ẹ̀ẹ̀kan lọ́dún lèmi àtẹ̀yìn máa ń ríra a máa ṣe tuntun ẹ̀ ojoojúmọ́ ló yẹ ká máa ríra bá a ríra ní gbangba a máa ríra nínú ẹ̀mí torí èèyàn ńlá ní ẹlẹ́mìí náà ní ọlọ́run á dá yín sí ẹ pẹ́ fún wa ẹ̀yin àgbààgbà tẹ wá mo rántí bàbá Aláwọdé mo rántí Abá Odò àbí Èkó Ìdó gbogbo yìí mo kí ṣe rí Èkó Ìdó yẹn mo gbọ́ pé ìtẹ̀ta gbọ́ àmọ́ bóyá òótọ́ ni o wọ́n ní bàbá kan ló kúrò níbi tó lọ ṣoko ẹ̀gẹ́ nínú gbóǹbẹ̀ yẹn wọ́n fi ń pe bàbá Ìdó wọ́n ní bó ṣe wá di Ìdó nìyẹn lọ ṣe tábìlì síbẹ̀ tó wá di ìlú ńlá tó wá di ibi tí gbogbo Nàìjíríà ń forí kọ́ sí bí tiẹ̀ náà ṣe máa rí nìyẹn kó o ní sọnù gbogbo yẹn ní sọnù káyà sọmọ ẹ̀ ní sọnù ẹ jẹ́ kí wá kí àwọn àlejò wa pàtàkì ẹ̀yin àlejò mi tẹ wá láti Venezuela láti Mexico láti Colombia United States from Chicago everybody Texas Chile everybody I was a sailor so I've been in those countries I was in Mexico Veracruz I used to carry ships all over the place and Venezuela and Trinidad and Tobago on the American coast. So I know what it is, where you come from. It's very far away. And I know it is Ifa that brought you here. Ifa, I'm a bukun yin. Ifa ò ní dójú tì yín. Ifa bọ̀rọ̀ lórúkọ tèmi. Ifa gbọ́ ó bu ọ̀rọ̀. That Ifa that brings wealth. The wealth will follow you everywhere you go. Ebi ò ní pa yín, ẹni sọnù. Ẹ ṣe wá bí láyọ̀ àtàlàáfíà, ẹ tún padà sílùú yín láyọ̀ àtàlàáfíà. Ẹ máa wà pẹ̀lú yín. Ẹ máa wá sí ni. Ẹ̀yin lẹ́ máa wá. Àwa lẹ́ máa bá. Ẹni ṣìrìn. Ẹni sọnù. Ọkọ̀ yóò ní jálu omi. Èyí tó wà lójú omi kò ní rì. Èyí tó wà lórí ilẹ̀ ò ní forí sọjú.
inú yá dùn kálẹ̀ tí ẹ bá ti ń kúrò ní ire ifá ẹ kò délé ẹ kò fọ́gbọ́n yín ẹ kò fúyàwó ẹ kò fúnlu yín ìlú yín á rójú ìlú yín á ráyè Nàìjíríà ti ń dá sí ìsìn torí ọmọ wa gidi ló di president ìsìn mú mọ̀ pé ayé máa gbà yín sí láti wá ní Nàìjíríà máa dá sí ni kò sí bí ọ̀tá ṣe lè pọ̀ tó Ọlọ́run ní fún ọ lẹ́nu àwọn èèyàn dáadáa lọ Ọlọ́run máa gbé sókè ìlú wa Nàìjíríà máa dá sí ṣe rí ìdó tẹ́ ti wá kí wa ìdó náà ìdó á tù yín lára ẹ ní kábàámọ̀ pé wá sí ìlú gbogbo nǹkan tẹ́ ń gbàdúrà fún Ọlọ́run á ṣe fún yín èyí tẹ́ ẹ rántí gbàdúrà Ọlọ́run á ṣe fún yín ní rere ẹ̀rọ àdélé láyọ̀ àtàlà ẹ̀yin ìyá mi ẹ ṣe ọjà tẹ́ fi ń tàn wá kò ní já àwa náà àní gbé yín ṣubú ẹ jẹun ọmọ ẹ jèrè ọmọ ẹ ní sunkún lé wa lórí iṣẹ́ ọwọ́ yín á tó yín jẹ èyí tẹ́ ẹ̀ tí ẹ̀ ṣe pàápàá Ọlọ́run àpòkù fún yín ẹ ṣe púpọ̀ tẹ́ wá kí wa ní ìlú Ìdòyè lọ́dún tó ń bọ̀ àti máa retí ipò kẹtẹ bá béèrè lọ́wọ́ ọ̀run nílà lọ́dún yìí ìgbìmọ̀ rẹ̀ á ṣe fún yín ẹ ṣe púpọ̀ Dr. Popoola. The Lord bless you, sir. I'm very happy to see you, and I know every year inú wa máa dùn láti rí i lọ́dún tó ń bọ̀ lágbára Ọlọ́run tayọ̀tayọ̀ lẹ́ máa wá bí ẹ tún lọ́pọ̀ mẹ́ta ilé ìfẹ́ lágbára ìgbìmọ̀ rẹ̀ ẹ ṣe púpọ̀. Iye kábíyèsí wò rí rẹ̀ tó. Àwọn ti Nàìjíríà kábíyèsí. Baba.